chapter 8 ẹ jẹ́ kí n di wá ní ìbéèrè kan ní eléyìí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá àti tá a ti ń ṣe láti chapter 1. Kí ni a ṣe ẹ̀rọ wípé kí ni àṣírí Esther yìí ọmọ kékeré yìí tó ń ṣe iṣẹ́ tí Jésù Kristi fúnra Jésù Kristi kan wá ṣe. A rí pé Esther yìí deliverer ló jẹ́ fún àwọn èèyàn rẹ̀ àbáàrí fólùgbàlà ló jẹ́ fún àwọn èèyàn Júù. Òun lọ́lọ́run lò láti gba àwọn èèyàn Júù. Òun náà ló ń advocate kíkẹ́ ni advocate ní Yorùbá advocate ṣé kọ́ máa ṣe ṣìpẹ̀ àbí báwo ni bí Jésù ṣe advocate fún wa bẹ́ẹ̀ ni obìnrin yìí ṣe advocate lọ́dọ̀ ọba. Òun ló ń ṣìpẹ̀ ló ń ṣìpẹ̀ fún ṣe ní kíkọ́ tí Jésù Kristi wá ṣe fáwa náà yẹ ó wá láti gbà wá láàyè ó wá láti mú wa kúrò ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ló sì jókòó bẹ́ẹ̀ ló ń advocate fún wa lójoojúmọ́ gbogbo bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ló ń advocate fún wa ikọ́ tó mọ kékeré yìí ṣe nìyẹn kí ni nígbà tí mo bá ka ìwé Esther mo máa ń rò pé Olúwa kí ni àṣírí Esther yìí gangan jẹ́ kó ṣe iṣẹ́ tó lágbára tó lè tẹ́lẹ̀ yìí Esther ò ń ṣe wòlíì Esther ò ń ṣe kò tẹ̀ ṣe iṣẹ́ ìyanu wo la rí kò pé náà sọ̀kalẹ̀ bí Elijah fóònù kan ṣe wúruwú ẹjọ́ mọ́ ohun àsìmí létí Esther yìí kò pé iná sọ̀kalẹ̀ látọ̀run kò jí òkú dìde kò sí sámi wọn àná ìtì ẹ̀ kò tiẹ̀ wá láti ilé wòlíì ṣùgbọ́n Ọlọ́run sì lò ó láti gba gbogbo orílẹ̀-èdè láti lànà fún bí Jésù Kristi Olúwa wa ṣe wá sínú ayé láti ṣẹ́gun ọ̀tá rẹ̀ láì lo kòlòbọ kò lo nǹkan. Ìwé yẹn tí má ti kà ó máa ń yà mí lẹ́nu kó tó di wípé Ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé ó ní oore ọ̀fẹ́ tá à ń pè ní honour àti favour. Wípé kò sí kankan tí honour àti favour yìí tí kò lè ṣe. Láti ìgbà yẹn mo ti wá ń study honour torí kò mú rò pé ṣé honour ló wá jẹ́ kó lè ṣe tó lé yìí. Ọba kì í gbọ́ kì í gbà yìí. Ó sì Esther sì rí lò láti fi gba àwọn èèyàn Ọlọ́run sílẹ̀. So mo ń study honour àti favour yìí so ti máa ń gbọ́ testimony ẹ̀mí Ọlọ́run á máa jẹ́ kí n máa rí pé ṣé mo rí pé honour ni kò sí mbẹ̀ nígbà tí honour miss nìkan yẹn ṣe ṣẹlẹ̀. So ní Sunday wọ́n sọ̀rọ̀ sísà kan fún mi sísà yẹn at the age of 32 ó ń wá ọkọ kò tí ì rọ́kọ so pásítọ̀ wa lọ gbàdúrà fún nígbà kan gbàdúrà fún tán Ọlọ́run wa sọ pé kò ní problem àti rọ́kọ o ìkọ̀kọ̀ tó jẹ́ ìdíwọ́ ìdènà fún ni pé kò họ́nà bàbá ẹ̀ kò họ́nà bàbá kẹ̀ wípé sọmọ pé mo ti sọ wípé you have to honour your father and your mother that it may be well with you and your days may be long. Ó sì nílò tó fẹ́ràn mi ṣùgbọ́n equation yìí ó mú kúrò àtúndí pé ó mú kúrò kò sí kankan tó lè ṣẹlẹ̀. Pásítọ̀ Ọlọ́run dẹ̀ sọ fún wípé kí ló dé tó ọ̀nà bàbá ẹ̀ ó sọ pé bàbá àwọn ọmọ ọdún 3 ló ti fi àwọn sílẹ̀ ìyá àwọn nìkan ló dá tọ́jú àwọn tó rán àwọn lọ sí school bàbá àwọn kò béèrè wọn ìgbà tó wá di pé gbogbo wọn ti wá kúrò yunifásitì tán ló ṣẹ̀ṣẹ̀ wá máa claim wọn as ọmọ torí bẹ́ẹ̀ òun ò lè forgive ẹ̀ bitterness ló wá nínú ọkàn sísá yẹn. So pastor sọ fún pé you cannot reconcile with him ní àná pé kan tó ṣe fún wọn ti pọ̀ jù báwọn ò tẹ̀ lè stand àwọn òun ò tẹ̀ ní bàbá anyways 12 years after sísá yóò tí ì lọ́kọ náà. Pastor ní pé bàtà wọn tó lọ sí church yẹn àwọn rí i pé sísá yìí how far pastor ní we are trusting God we are believing God for àwọn ní àwọn pè sísá. Do you remember I prayed with you ngbà kan and I told you this so pé pastor that is difficult pé àti mọ́tà fún bàbá òun tẹ̀ ti kú anyways ọ̀sẹ̀ ló ti kú àwọn wà lọ àwọn òsì kankan wọn ló ti kú. Pásítọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe lọ ọ̀nà how ó ti kú ó ti lọ. Pásítọ̀ wa ń sọ ní last week wípé ìgbà tó ń wá lọ Nàìjíríà recently yìí ó wá bá àwọn wípé kò ń jọ wípé báwo làwọn ṣe lè rí medical visa gbà wá sí Amẹ́ríkà pé wọ́n discover pé òun ní cancer pé ó ti affect half gbogbo ara òun báwo ti ẹ̀dá mọ̀mọ́ ńgbà tó wọ́n rí. Ṣé ẹ mọ̀ pé bitterness tó ti gbé sínú látọjọ́ yìí tó ń gbà tó sọ pé ní ẹ̀ mọ́ á sọ pé
bitterness nìkan burúkú ni pé kò kì í jẹ́ kí Ọlọ́run lè ṣe nǹkan tó fẹ́ ṣe bọ̀ ẹni Ọlọ́run jẹ́ kó yé mi wípé pé tó bá jẹ́ pé ó ti họ́nà bàbá ẹ̀ bitterness yẹn kò ní ní place. Nǹkan tó láàkì ní honor. You see why I told you honor is so important. You have to honor God. You honor me. You honor men. Bí mo ṣe sọ, and heaven will be open. Ó máa ṣí ọ̀nà oríṣiríṣi nǹkan. So ẹ jọ̀ọ́ láti Sunday ní kíní yẹn ti wà lọ́kàn mi pé tá a bá fẹ́ ṣe Bible study kí n sọ. Wípé a rí ẹni tó jẹ́ pé nǹkan tó ṣe fa ìdíwọ́ ìdènà nípa pé kọ́ máa ń lọ́kọ àti kọ́ máa ń níyàwó ni pé ìyá gan kò dáríjì bàbá. Bàbá tó ti jẹ́ ọkọ tí kò tó ti ṣe burú ọmọ yẹn ń sìn ṣé a máa sọ pé ọmọ yẹn ò wà justified ni bàbá tí ò dáa ọmọ yẹn ò wà justified láti bínú sí i ṣùgbọ́n òfin Ọlọ́run sọ pé you have to honour your father and honour your mother òfin Ọlọ́run sọ pé honour your husband Ọlọ́run mọ̀ ìpọ́kọ yẹn ò dáa ó mọ̀ ìpọ́kọ yẹn ní lọ́wọ́ ó dì mẹ́rù but òfin Ọlọ́run ní pé you just honour him so that kò ní jẹ́ ìdíwọ́ ìdènà fún nǹkan tí mo fẹ́ ṣe nínú ayé ti tiẹ̀ ṣe rí bí honour yẹn ṣe lágbára sí ṣe ń gbọ́ mi ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ lọ ronú sí ọ̀rọ̀ honour àti pé because ibi tí ò bá ti sí honour kò kì í sí favour àti lójú rere á difficult aláti honour Ọlọ́run aláti honour ènìyàn ẹ jọ̀ọ́ eléyìí ju ọ̀rọ̀ pé ẹni ìkúkú ní ìgbéraga ẹ lè má ní ìgbéraga ṣùgbọ́n kẹ má honour sísà yóò lè má ní ìgbéraga inú kan bí pé bàbá òun kò ṣe dáadáa òun ni ó dẹ̀ right bàbá tí ò ṣe dáadáa lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé you just have to honour ó ní ìdí tí Ọlọ́run fi sọ ọ́ Ọlọ́run ò ní yí ọ̀rọ̀ ẹ̀ padà nítorí ti sísà yẹn ó ní to have to just honour that father jẹ́ kọ́ lóun fún rẹ̀ dí pẹ̀lú bàbá yẹn bó ti wọ́n gbọ́ ọ̀rọ̀ tèmi tó bá honour me you will honour your father tó bá honour me you will honour your husband tó bá honour me you will honour your boss. If only we can apply this honour, a máa rí pé gbogbo nǹkan dẹ̀bẹ̀ sí ní yí padà. So mo ṣe study ọ̀rọ̀ honour yìí ni mo ṣe lágbára sí gbogbo testimony tí mo wá ń gbọ́ God will just link you to honour. Màá mọ̀ rí pé lóòótọ́ honour mà ló kù náà bí ìdí lóòótọ́ honour mà ló kù níbi tí obìnrin bá ti honour ọkọ kò ní sí wàhálà nínú marriage yẹn kò ní sí èèyàn máa fagídí pé I just have to honour God. Ẹ wọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So ẹ̀jọ̀ torí síkírìtì obìnrin yìí tó fi lè rí ọba yìí mú tó mú ọba yìí ní ìkáwọ́ tó ti ọba tí kì í gbọ́ kì í gbà èyí tẹ́ bá ṣe ní USCC ẹ máa fọ ọba yìí ahasẹ́rọ́sì ìjọba tí kò gbọ́ kì í gbà ni. Ṣùgbọ́n wọ́n sọ pé even ní history wípé ẹ́sẹ̀rì tó ò rí ọba yẹn mú tó ní agbára tó jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ látọ̀dọ̀ ọba yẹn tí ẹ́sẹ̀rì ò rí nígbà tí ọba ayé lásán sọ pé Esther ọ̀nà ẹ̀ tó bá lè ṣe nǹkan fún Esther mélòó wá ní ọba àwọn ọba. If only we can honour God, if only Christians will honour God, cannot give excuses. If only we can honour God and follow his instructions, don't ignore the weakness in man. No, ẹ má wo weakness tó wà lára àwọn èèyàn tọ́lọ́run sọ pé ká honour. Don't go ahead and just honour them and watch God turn things around for you. Turn things around for you. So ẹ jẹ́ ká lọ chapter 8. Mo sọ fún wa last week wípé God is turning Ọlọ́run máa ń tọ̀ nìkan around ni. God is turning it around for our good. Divine reversal. Ọlọ́run like àti máa ṣe divine reversal. Nǹkan tó sọ pé kò ṣeé yí padà. Olúwa á sì yí padà. Nígbà tó ta bá sọ pé nǹkan yóò ti ṣe pa, Ọlọ́run á wá jẹ́ kó mọ̀ wípé I am God. Ọlọ́run á wá yí padà. Nǹkan tó ta ti rò sí ibi, Ọlọ́run á wá yí padà sí rere. Ṣàrán ti testimony kan tí mo fún wa ńgbà kan nípa sísà kan tí ọkọ ẹ̀ sá lọ́jọ́ ìyàwó. Ta ló rántí nínú wa? Ẹni tó dẹ̀ wá fẹ́ létà ó wá jẹ́ dráìvà fún ní ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀. Ó wá jẹ́ ẹni tí ó yẹ kó fẹ́ lọ́jọ́ ìyàwó gangan tó ti wọṣọ wedding tó ti dúró sí gbogbo èèyàn ti dúró
ọkọ sá. Sísà yìí ó wà discouraged, inú ẹ̀ bàjẹ́ tí ò tẹ̀ fẹ́ bọ́ aṣọ ìyàwó lọ́rùn for almost 3 months àti irun tó ṣe. Tí ayé ti sun, ṣùgbọ́n nítorí pé ìránṣẹ́ Ọlọ́run lọ bá sọ̀rọ̀, ó sì họ́nà Ọlọ́run, ó sì họ́nà ìránṣẹ́ Ọlọ́run tó wá, ó dìde, ó bọ́ aṣọ, ó gbàgbé nípa tó ṣẹlẹ̀. Ibùdó ó ń dùn, wọ́n forúkọ yẹn pé sísà tọkọ ìta lọ́jọ́ wedding ládùúgbò, olófin ń júwe ẹ mọ àwọn èèyàn wa ní Nàìjíríà, olóòmọ fi describe ẹ tó sọ ìkàtà òtí olóńbọ̀ ẹ tó kọ ìta lọ́jọ́ ìyàwó. Ṣùgbọ́n 2 or 3 years after lẹ́yìn yẹn lọ́lọ́run tún wá gbé ọkùnrin mìíràn wá tó lòun fẹ́ fẹ́, tó kọ́kọ́ sọ pé ọkọ òun ṣe tó pọ̀ one way or the other, Ọlọ́run ṣáà kò sí nínú, ó gbà wọn ṣe máa rí èdè aláriwo, wọn máa rí ọkùnrin yìí àmì ni o, ẹni tó sì sá lọ́jọ́ tí ó ṣe ìgbéyàwó òun náà sójà ní àmì ni. Bí wọ́n ṣe fẹ́ ra wọn tán transfer ọkọ, bẹ́ẹ̀ ni kù ṣẹlẹ̀ ní Nàìjíríà. Wọ́n gbàjọba wọ́n fi ọkọ sísà yìí wọ́n fi ṣe gọ́vnà. Sísà ò sì ẹ̀gbọ́n ní òsì níbi tó wà ní ẹlẹ́ni, ó ń bá iṣẹ́ tiẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ló wà tán rí mọ́tò tán kó mọ́tò wá rẹpẹtẹ, wọ́n ní kó lọ gbé wá sí State House. Kí ló dé? Wọ́n ní ṣèwọ̀ ọ̀gbọ́n ti ṣe kúrò ní ọkọ ẹ ti di gọ́vnà, wọ́n ní kó lọ gbé wá sí State House. Nígbà tó ní pé kó ń bọ́ sínú mọ́tò, ẹ tó máa sílẹ̀kùn fún tó wòkè, ó di ẹni tó sá lọ́jọ́ wedding. Ọkọ tó sá lọ́jọ́ ìgbéyàwó ẹ̀. Kẹ máa wo bí Ọlọ́run wá ṣe ṣiṣẹ́ ni mo ti tún ṣe wọ́n wà létí tábà rẹ̀ tí kò rántí testimony yìí. Ẹ má jẹ́ ká ro nǹkan kan pín. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ etí nù. Kò sí nǹkan kan tọ́lọ́run yóò lè ṣe o. Níwọ̀n ìgbà tẹ́ bá ti wà ní ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run tó ṣèlérí pé I will never leave you nor forsake you. Kò parọ́, Ọlọ́run kò kì í parọ́, ó tọ́lọ̀rọ̀ Ọlọ́run. Ó sì lè pẹ́ lójú wa. Ó dàbẹ̀ ní pé eléyìí kò ní ṣeé ṣe mọ́, ṣùgbọ́n ó máa ń ṣeé ṣe o. Lórúkọ Jésù. Níwọ̀n ìgbà tá a bá ti di òpó Ọlọ́run mú, ó di dandan kó ṣeé ṣe. A máa rí nínú chapter 8 tá a fẹ́ ṣe lọ́jọ́ ìlú wípé Ọlọ́run ọba tó máa ń yí nǹkan padà ni. Ọba tó máa ń yí nǹkan padà. Ìfà máa ń sọ fún àwọn èèyàn pé God has an override button o. Ó ní bọ́tì kan tó jẹ́ pé nígbà tẹ́ bá ti kàn nǹkan tán báyìí, á kàn fi bọ́tì yẹn á kàn jẹ́ fi clear ẹ̀ báyìí. Nígbà tẹ́ bá ń kọ́ àmọ́ wò ní pé ẹsẹ̀ ti ní oyin tán. Nígbà tẹ́ bá parí ẹ̀ tán, á dẹ̀ rọra mú títí ẹ̀, á dẹ̀ rọra yìí, á override ẹ̀. So one of my favourite scriptures nínú Bible tí mo like gan, Lamentations 3:37. Ẹkún Jeremiah orí 3 ẹsẹ̀ 17. Ta ni ẹni tí ń wí tí sì ń ṣe nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀? Who is it? Ta lẹni náà? Who is it that says a thing? Ṣé dọ́kítọ̀ ló sọ ni? Ta ló sọ? Ṣé wòlíì? Ta ló sọ? And it comes to pass. Nígbà tí kò kìí ṣe Ọlọ́run ló sọ, kò sí ìmẹ́ni náà o. You can say what you like. Mo kàn gbọ́ lásán kó sọ ní orí Yorùbá. Ìkan tó Ọlọ́run sọ ni mo máa lọ wò nínú Bible. Kí lọ Ọlọ́run sọ? Ìkan tí mo máa lọ wò nìyẹn. Nígbà tó Ọlọ́run ò bá ti sọ nǹkan tẹ́ sọ yìí, o kàn sọ sápò ara ẹ̀ ni. O kàn ìwọ ló lẹ́nu ẹ̀. You can say what you like. So kò ní fi ṣe ìhàlẹ̀ Sàtánì. Kò ní fi ṣe ìkan tí Sàtánì ti ṣe. Kò ní fi ṣe ìkan tí dókítà gan sọ. Kí lọ Ọlọ́run sọ? Ẹ jẹ́ ká máa rántí pé only God has the final say. Only God has the final say nínú ayé wa. Nígbà tí ọ̀tá bá issue decree títí ẹ̀ tó ti ní pé àwọn ti ṣe pa, àwọn ti ṣe kò sí òsọ́nà mọ́. Job 22:28 Job 22:28 sọ fún wa wípé káwa náà ká wá issue decree títí wa. A máa rí ṣe bí a máa ní issue decree títí ẹ̀ lórúkọ ọba. Nígbà tí Ẹ́sà sì tún lọ bá ọba tún fún Ẹ́sà àti Mọ́dékàì láyè pé ẹ̀yin náà issue decree ti yìn. Bí Jésù ṣe sọ fáwa náà wípé ẹ̀yin náà decree, you shall decree it and it shall be established unto you. Tábà rí pé nǹkan yìí bó ṣe bọ́lọ̀ ṣe sọ pé kó ṣe wà kọ́ lélẹ̀ káwa náà á decree títí wa. Ìkan tó Ọlọ́run sọ àwa náà á decree ẹ̀ káwa wẹ̀ tó máa win. Ọlọ́run dẹ̀ rèé kò pàdánù. Ọlọ́run ò ń pàdánù ogun. God he will never lose a battle. Kò sí lose kankan ní kò dẹ̀ lè lose kankan. That is the God that we serve. That is the God that
we serve. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Amen. Ẹ jẹ́ ká wá wo chapter 8 orógùn díẹ̀. So tá a bá ti ń sọ la máa ṣe explanation. Ní chapter 8, Olúwa ń fún àwọn Júù láṣẹ láti bá àwọn ọ̀tá wọn jà. Ní verse 1, ní ìjọ náà ni Ahasuérusi ọba, ó fi ilé Hámánì ọ̀tá àwọn Júù. Ṣé pé kò Bible sọ pé ọ̀tá Mọ́dékáì, ọ̀tá àwọn Júù ni Bible pè nítorí Antichrist ni. Ọba fi ilé Hámánì, ó fi jẹ Ẹ́sítà, ó fún Ẹ́sítà ní ayaba. Nítorí òfin àwọn Persia ni pé tí criminal tán bá pa criminal tán bá pa ẹni tó ṣẹ̀, nǹkan tó bá ní ó ti di ti ọba. Òfin àwọn Persia nìyẹn, ó ti di ti ọba. So nígbà tó ti pa Hámánì, gbogbo estate gbogbo tó fi ń gbé ìrajà pé mo lélẹ̀ gbogbo ẹ̀ náà lọ fi fún Ẹ́sítà. Ọba ò tiẹ̀ ní ìdí, ọba ní pé kí Ẹ́sítà gbà, ó fi fún Ẹ́sítà. Sábà rántí ìwé òwe Proverbs verse 13 verse 22. Ìwé òwe orí 13 ẹsẹ̀ 22. Ó sọ wípé ọrọ̀ ẹlẹ́ṣẹ̀ lè àtòjọ fún olódodo. The wealth of the sinner is laid up for the righteous. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run wí. Nǹkan tó ṣẹlẹ̀ exactly ní verse 1 lélẹ́yìí. Gbogbo nǹkan tí Hámánì ṣe bó fẹ́ kán gbé òun ga ni, wọ́n kúkú gbé ga at the end of the day. Àbí ṣé kò ga ju gbogbo èèyàn bí tán sọ̀rọ̀ sí. Ó ga jọba Ahasuérusi lọ pàápàá because tó bá fẹ́ kọjá níbi tán sọ̀rọ̀ sí, ọba wà ń sàlẹ̀. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ tó bá ti ń ṣòtítọ́ lọ́rùn nìyẹn. Ẹ tó bá ti sọ pé tòun le jù, òun ṣòtítọ́ lọ́rùn, òun gbéraga, ìgbéraga tí Sátánì gbéraga náà, ibi tó gbé Sátánì dé nìyẹn. Tó bá ń ṣiṣẹ́ fún bí ti Hámánì náà, ṣe bó lágbára tó ń lò, agbára náà bó máa ṣe parí ẹ̀ bí ti Hámánì, bó máa ṣe wà lókè náà nìyẹn, á wà ń bẹ̀. So bí ọba ṣe fi gbogbo nǹkan yìí fún Ẹ́sítérì, bẹ́ẹ̀ ni Mọ́dékáì wá síwájú ọba. Mọ́dékáì tí wọ́n fẹ́ rí, Mọ́dékáì ló wá síwájú ọba o. Nítorí tí Ẹ́sítérì ti sọ bí Mọ́dékáì ti jẹ́ sí òun fún ọba. Ṣé mọ̀ pé ọba ṣe mọ̀ wípé Ẹ́sítérì ìyàwó òun Júù ni. So Ẹ́sítà ti sọ fún wípé Mọ́dékáì yìí ni bàbá fún mi o, òun ló tọ́jú mi, òun ló jẹ́ ẹni tó jẹ́ kí n lè wà ní ààfin níbi tí mo wà yìí. So Mọ́dékáì ó ti ní freedom sí àná ọba ni Mọ́dékáì ṣe mọ̀. Mọ́dékáì lè wá síwájú ọba nígbà tó bá wù Mọ́dékáì. Verse 2, ọba sì bọ́ òrùka rẹ̀ tí ó ti gbà lọ́wọ́ Hámánì. Ṣé mọ̀ pé Hámánì ló ní agbára tẹ́lẹ̀ authority, òun la fún ní òrùka ọba. So authority tó ní agba authority náà lọ́wọ́ ẹ̀ ń ti la fún Hámánì. A fún Mọ́dékáì. Ọba sì ti fún Mọ́dékáì. Ẹ́sítérì sì fi Mọ́dékáì ṣe olórí ilé Hámánì. Níbi tí Hámánì fẹ́ hàǹkì Mọ́dékáì sí ẹ́stéètì yẹn, níṣẹ́ la gbà á lọ́wọ́ ẹ̀ àfi fún Mọ́dékáì. Mọ́dékáì ló wà ní gbogbo ilé, gbogbo nǹkan tí Hámánì ní. Authority, agbára ta tún fún Hámánì, a ti gba agbára lọ́wọ́ Hámánì, a ti fi fún Mordecai. You can see the picture of Antichrist. Nítorí mi fẹ́ preach, mi fẹ́ teach lórí Antichrist lẹ́nu. But ẹ máa read the picture of Antichrist nínú Esther chapter 8. Ẹ dẹ̀ máa rí bí Jésù Kristi ṣe gba agbára lọ́wọ́ Sátánì. You can easily see that in Esther chapter 8. Tó gba agbára, gbogbo agbára tí Sátánì ní tó gbà, ó gba kọ́kọ́rọ́ ikú àti ó gbà lọ́wọ́ Sátánì pátápátá ni. So Ẹ́sítérì sì ti Mọ́dékáì ṣe olórí ilé Hámánì. Then ní verse 3, Ẹ́sítérì sì tún sọ níwájú ọba. Ẹ máa wo queen yìí o. Lẹ́yìn tó ti sọ fún ọba wípé ọ̀tá náà ni Hámánì, tí wọ́n ti pa Hámánì, kò sí ìbéèrè Ẹ́sítà ò tí ì tán. Ẹni kó ti wá close mọ́ba. Ṣé rántí pé nígbà kan wà tó sọ fún Mọ́dékáì wípé for 30 days òun mọ̀ sí ìrí ọba yìí. Ṣùgbọ́n nígbà tí Ẹ́sítà bẹ̀rẹ̀ sí ní hànà ọba yìí tó ń ṣe àsè, ó ṣe àsè kínní, ó ṣe àsè kejì. Ẹ́sítà ti wá fúnra ẹ̀ láyè láti close mọ́ ọba. Ẹ́sítà wá tún sọ níwájú ọba, níṣẹ́ ló wólẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ ọba.
ó sì fi omijé bẹ́ẹ̀ pẹ̀lú ẹkún sunkún ní pé kí ó mú búburú Hámánì. Mo mọ̀ pé ó ti ṣèdájọ́ Hámánì lóòótọ́, ṣùgbọ́n búburú tí Hámánì ti ṣe sílẹ̀ ńkọ́, ọba ò tí ì àdírẹ́sì ẹ̀. Wípé kó mú búburú Hámánì ará Ágágì kúrò àti ète tí ó ti pa sí àwọn Júù, ká lè mú ète yẹn ká lè mú kúrò. Verse 4, nígbà náà ni ọba na ọ̀pá aládé wúrà sí Ẹ́sítérì. Ó na ọ̀pá aládé ẹ̀ fún pé kó dìde kúrò lórí ìkúnlẹ̀. Ẹ máa rí pé ọba yìí ti wà nínú lọ́ọ̀bù pẹ̀lú Queen Esther ní gidi. Pé kí Queen Esther dìde, kó dìde. Bẹ́ẹ̀ ni Ẹ́sítérì dìde, ó sì dúró níwájú ọba. Ní verse 5, ó sì wí pé náà ó bẹ̀rẹ̀ sí ní intercede fún àwọn èèyàn Júù. Ẹ máa wò ó. Ó sì wí pé bí ó bá wù ọba, bí mo bá rí oore ọ̀fẹ́ lójú ọba, tí ìkan náà bá sì tọ́ lójú ọba, kẹ́wọ́n bóbìnrin ṣe ń hànà. Nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ bí eléyìí, báwo lọ́ba ò ṣe ní gbọ́ nǹkan tó ń sọ? Báwo ni ò ṣe ní gbọ́? Tó bá wù ọba, tí mo bá rí oore ọ̀fẹ́ gbà lójú ọba, tí ìkan wọ̀nyí bá sì tọ́ lójú ọba, tí mo bá sì wù ọba, tí mo bá sì wù ọba, you can imagine that I am are you kidding me? Ṣé wàá wù mí ni mo ṣe ń ṣe gbogbo eléyìí? Ó tún sọ ní bí mo bá sì wù ọba, jẹ́ kí a kọ̀wé láti yí ìwé ète Hámánì ọmọ Mẹ̀dátà ará Ágágì ní padà, tí ó fi kọ láti pa àwọn Júù wọn tí ó wà ní gbogbo ìgbèríko ọba. Kò sọ pé Hámánì rọ̀ǹgì pẹ̀lú nǹkan tó ṣe. Kò sọ wípé nǹkan tó bá gan ṣe àti issue decree ní kíákíá láìsí ẹ̀mọ àwọn tó fẹ́ pa. Ẹni pé kò àdírẹ́sì gbogbo yẹn. Nǹkan tó fẹ́ kọ́ bá ṣe òun ni Ẹ́sítérì náà àdírẹ́sì pé àwọn èèyàn mi yìí ló ṣe pàtàkì sí mi. Kò kí í ṣe àwọn tó wà ní Ṣúṣàn nìkan, ṣùgbọ́n gbogbo Júù ní gbogbo 197 provinces tó wà lábẹ́ ọba. Táwọn èèyàn mi yìí òun ni bí Jésù ṣe ń advocate fún gbogbo wa. Bẹ́ẹ̀ ni lójoojúmọ́ ni, bẹ́ẹ̀ ló intercede fún wa. Torí àmọ́ ṣe o, àpé àtọ́ o. Ṣùgbọ́n Jésù intercede fún wa wípé eléyìí kò ní ṣe ẹsẹ̀ gé. Olúwa dàbí ṣàánú eléyìí. He's interceding for us every day. Every day. Ìkan tí ẹ̀sà ń ṣe pẹ̀lú ọba lélẹ́yìí. Honor. Ní verse 6, nítorí pé èmi ti ṣe lè rí ibi tí yóò wá bá àwọn ènìyàn mi, tàbí èmi ti ṣe lè rí ìparun àwọn ìbátan mi. Ṣẹ̀mọ̀, nígbà tó sọ bẹ́ẹ̀, ọba láti dá lóhùn ní verse 7. Nígbà náà ni Ahasuerus ọba wí fún Ẹ́sítérì ayaba àti fún Mọ́dékàì ará Júdà. Ṣèkí Mọ́dékàì fi wọlé wá síwájú ọba náà pé, ṣáà wò ó, èmi ti fi ilé Hámánì fún Ẹ́sítérì. Òun ni wọ́n sì ti sọ̀rọ̀, wọ́n kúkú ti pa Hámà náà. Mo ti sọ̀rọ̀ sórí igi nítorí pé ó ti gbé ọwọ́ lé àwọn Júù. Torí pé ó gbé ọwọ́ lé àwọn Júù kò fi ṣe pé bóyá òun àti Mọ́dékàì ní ìdálọ́bà ṣe pa o. Àfi torí pé wọ́n ti rí pé ó rí pé ṣó fẹ́ bá Ẹ́sítà ṣe yẹ ṣe nǹkan papọ̀. Ó kàn lò ní àṣẹ excuse ni. Nǹkan tí ọba ṣe ní ká lọ pa ní pé nítorí pé ó gbé ọwọ́ lé àwọn Júù. Touch not my anointed ni o, and do my prophet no harm. Tó bá ti gbọ́wọ́ lé ọmọ Ọlọ́run, kí ó má kò bínú Ọlọ́run o. Kò sí bó ṣe ní rí ìbínú Ọlọ́run tó bá ti gbọ́wọ́ lé ọmọ Ọlọ́run. So torí pé àwọn Júù ọmọ Ọlọ́run ni wọ́n, irọ́ tá a yàn ni wọ́n. They are chosen of God bí àwa náà, chosen generation àwa náà. Èèyàn ọ̀tọ̀ ni wá, àyàn wá ni. So àwọn ilé ìlọ́lọ́run yàn. So tó bá ti bá Júù jà, Ọlọ́run ló ń bá jà. Ọlọ́run sì máa gbèjà àwọn èèyàn títí ẹ̀. So nítorí pé Hámánì gbé ọwọ́ lé àwọn Júù kò láṣẹ pa Hámánì o. So verse 8, ẹ bá gbọ́ second decree. Nítorí mo sọ fún wa pé first decree tó bá ṣe tí Hámánì ṣe ní ìlú Pẹ́síà tó bá ti ṣe òfin náà kò ṣeé yí padà. Tó bá ti lè fi òrùka ọba, tó bá ti fi lù ú kò ṣeé yí padà. So verse 8 ọba wa sọ pé òkè ikọ̀ tí màkà lè ṣe ń sìn ní wípé ẹ̀yin o ìwọ àti Ẹ́sítà àti Mọ́dékàì ẹ̀yin ẹ lọ kọ̀wé ní orúkọ ọba
nítorí àwọn Júù bí ẹ̀yin ti fẹ́ open church ni o nǹkan tó bá wù yín ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ bí ẹ̀yin ti fẹ́ kí ẹ sì fi òrùka ọba ṣe èdìdì rẹ̀ ṣèbí kí Jésù ṣe fún wa ní open church nìyẹn ṣèbí tó ṣe gbélé wa lọ́wọ́ nìyẹn ká fi ó sì fi orúkọ ó fi ẹ̀jẹ̀ rẹ̀ lórí igi àgbélébùú ó fi ṣe èdìdì ó sọ pé ká béèrè ohunkóhun ní orúkọ òun bí Jésù ṣe ṣe fáwa náà nìyẹn bẹ́ẹ̀ lọ́ba yìí ṣe ṣe pé ohun tó bá wù yín òun ni kẹ́kọ̀ọ́ síbẹ̀ tẹ bá sì kọ́ tán o ẹ fi òrùka ọba authority yẹn ẹ fi ṣe èdìdì rẹ̀ nítorí ìwé tí a bá fi orúkọ ọba kọ tí a bá sì fi orúkọ ọba ṣe èdìdì ẹnìkan kò lè yí padà kò sí bàbá aláì tó lè yí padà ibùdó wọn lè káńsù òfin èkíní òfin èkejì tó fún wọn ni wípé kán bá lè dìfẹ́ǹdì ara wọn kí ẹ̀rù kó lè bá gbogbo àwọn ènìyàn náà wípé àwọn tá a sọ pé a fẹ́ ta àwọn kan lọ sọ pé tó bá fẹ́ pa wọ́n kán pa wọ́n so òfin ìkejì tó bá wá fún wọn ó wá supersede kí ni supersede ní Yorùbá ó lágbára ju òfin àkọ́kọ́ ó lágbára ju òfin àkọ́kọ́ tí Hámánì tó ṣe láti pa gbogbo àwọn Júù. So verse 9 nígbà náà lè a sì pe àwọn akọ̀wé ọba ní àkókò náà ní oṣù kẹta èyí ni oṣù Sífánì ní ọjọ́ kẹtàlélógún rẹ̀ a sì kọ gẹ́gẹ́ bí Mọ́dékàì ti pàṣẹ sí àwọn Júù ṣé ẹ mọ̀ pé Mọ́dékàì làṣẹ wà lọ́wọ́ ẹ̀ sí a ti gba ipò lọ́wọ́ Hámánì ni prime minister number 2 sọba tẹ́lẹ̀ òun ló ní òrùka ọba nísìnyí Mọ́dékàì ní number 2 àna ọba ni Mọ́dékàì òun ní number 2 a sì ti fi agbára a sì gbélé Mọ́dékàì lọ́wọ́ so bí Mọ́dékàì ṣe pàṣẹ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ti kọ sí àwọn Júù a sì sí àwọn baálẹ̀ gbogbo baálẹ̀ provinces àti àwọn onídàájọ́ àti àwọn olórí àwọn ìgbèríko 17 sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe understand ṣe mọ̀ pé láti India sí Ethiopia lọ́ba yìí wà lórí ẹ̀ so àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè wọn kó lè yé gbogbo wọn dáadáa wọ́n fi èdè Persia kọ́ èdè òǹkálùkù àwọn tó jẹ́ Júù wọ́n fi Júù kọ́ àwọn tó jẹ́ India wọ́n fi India kọ́ àwọn tó jẹ́ ti Ethiopia láfíríkà wọ́n fi èdè Áfíríkà kọ́ kó lè yé wọn àti sí àwọn Júù gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn àti gẹ́gẹ́ bí èdè wọn tó dàtà lè yé òǹkálùkù òfin tá tó ti ṣe orúkọ Ahasuérusi ọba lè a fi kọ́ a sì fi òrùka ọba a fi ṣe èdìdì rẹ̀ ó sì fi ìwé wọn nìran àwọn òjíṣẹ́ lórí ẹṣin kúríà ló fi kíákíá ní pápápá ló fi ṣe ó fi àwọn ìwé yìí ránṣẹ́ lórí àwọn ọmọọ̀gùn ẹṣin ní kíákíá tí ó gun ẹṣin yíyára àní ìdáká ọmọ àwọn abo ẹṣin mẹ́sẹ̀gì yìí ó deserve urgent attention ṣe ọ pé ní gbogbo àsìkò yìí àwọn Júù sì wà nínú ìbìnújẹ́ wọ́n sì ń retí pé ní oṣù kọ̀ọ̀kan ẹ mọ̀ pé lóṣù kejìlá wọ́n ti ṣe òfin tí Hámánì ti fi ṣe wípé wọ́n máa pa wọ́n tó kò sí ní gbogbo ìgbà yẹn kò sí ní dúdú kò sí nǹkan kan fáwọn Júù ẹ mọ̀ fáwọn ìyá kan máa ṣe wọ́n bó ṣe wù wọ́n nítorí wọ́n ti mọ̀ pé wọ́n máa pa wọ́n dànù nínú ọdún yìí ṣùgbọ́n nígbà tí òfin mìíràn ti wá dé sí níṣe ni Mọ́dékàì ní pé kán fi kúríà kán fi gbé lọ kó dé gbogbo provinces wọ̀nyẹn ní kíákíá ní verse 11 nínú èyí tí ọba fi ṣe nínú èyí tí ọba fi àṣẹ fún gbogbo àwọn Júù tí ó wà ní ìlú gbogbo ó fi àṣẹ nínú èyí tí ọba fi àṣẹ fún gbogbo àwọn Júù tí ó wà ní ìlú gbogbo láti kó ara wọn jọ ṣé máa pé agbára wà nínú the strength in power in number agbára wà nígbà tá a bá pọ̀ ìbáṣepọ̀ lórí òkè Síónì ìsìn corporate anointing wà àdúrà téèyàn kan lè lọ dágbà fún rẹ̀ kò lè tètè gba báwo mo ṣe máa ń sọ attention heaven sí ìgbà tí gbogbo wa bá jọ gbà lẹ́ẹ̀kan náà nígbà tí gbogbo wa bá kígbe sókè tá a bá gba àdúrà lẹ́ẹ̀kan náà
ó máa ń gba urgent attention látọ̀dọ̀ Ọlọ́run. So power wà, agbára wà nínú pé kán lè pe ara wọn pọ̀. So àwọn Júù wọ́n á lè kó ara wọn jọ àti láti dúró gba ẹ̀mí ara wọn là, láti pa àwọn ọ̀tá wọn run, àti láti mú kí gbogbo agbára àwọn ènìyàn àti ìgbèríko náà tí ó bá fẹ́ kọlù wọ́n pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ àti àwọn obìnrin kí ó ṣègbé, kí wọ́n kí ó sì kó ìní wọn fún ara wọn. Ṣẹ́rí òfin tí Mọ́dékàì ṣe, Mọ́dékàì tó ṣe, ó ṣe òfin yẹ kó lè dìtẹ̀ dáadáa wípé ẹ máa lè kó àkókò sì wà tó di oṣù kẹta náà ti ṣe òfin yìí, ó sì di oṣù kejìlá ìkan tí Hámánì ṣe sílẹ̀ tí wọ́n máa sọ pé káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pa àwọn Júù pé so ẹ ní àkókò wà fún yín láti lọ prepare láti kóra yín jọ papọ̀ kẹ́ lè defend ara yín. So a ti fún yín láṣẹ ẹnikẹ́ni tó bá lóun fẹ́ ṣe yín láburú, tó bá lóun fẹ́ pa yín, àṣẹ wà fún yín láti pa. Kò kí sọ nìkan ní kẹ́ pa o, kẹ́ pa ìyàwó ẹ̀, kẹ́ pa àwọn ọmọ ẹ̀. Sometimes you wonder why will God allow them to do this? Mo fẹ́ ká rántí 1 Samuel chapter 15 verse 3 in particular. Samuel kìíní orí 5-10 ẹsẹ̀ 3. Nígbà tí Ọlọ́run sọ wípé kí Sọ́ọ̀ kó lọ pa gbogbo àwọn Amalekite, pé kó má fi nǹkan kan sílẹ̀ o, nítorí Ọlọ́run ti rí ọjọ́ iwájú, Ọlọ́run ti mọ̀ pé tó máa ṣẹlẹ̀ wípé tí kò bá pa àwọn èèyàn yìí, àwọn ọmọ wọn wàhálà náà tún máa jẹ́ fún àwọn èèyàn Ọlọ́run. Ṣùgbọ́n kí ni Sọ́ọ̀lù ṣe? Sọ́ọ̀lù dá wọn sí. Kò béèrè kan tọ́lọ́run sọ, ó sì Ágáàdì bàbá Hámánì. Tó jẹ́ ní Báíbù ṣe sọ fún wa wípé Hámánì di Ágágà ẹ̀. Èyí ká lè mọ̀ pé ọmọ ìran ọba gangan tí Sọ́ọ̀lù tó spare ni. So Mọ́dékàì tó fẹ́ kí mistake yẹn kó tún ṣẹlẹ̀. Wípé torí àwọn ọ̀tá tó bá fẹ́ pa àwọn Júù lẹ́yìn òfin láti ṣe yìí, àwọn antichrist ni wọ́n. Ẹ wò kò sí kátà lè ṣe ń pa wọn. Ọ̀tá wà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n wà láàrin wa, wọ́n sì ń gbọ́. Wọ́n kúkú gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu yìí. Sábà láti ń bẹ láyé o, Tòbáyà ń bẹ o, ìrọ̀jì láti wọ́n ọ̀tán láyé o, ọmọ Ọlọ́run láti máa fura ni o. Wọ́n wà kò síbi tán wà o, ṣùgbọ́n ọmọ Ọlọ́run láti fura. So Mọ́dékàì ò fẹ́ fi àyè sílẹ̀ kí irú ẹ̀ kò tó ṣẹlẹ̀ mọ́. Wípé bìkan tóun ò bá tẹ́kì àwọn, wọ́n máa tún jẹ́ wàhálà fún àwọn Júù lọ́jọ́ iwájú ni. So ẹnikẹ́ni tí ó bá jáde láti wá àtàkì àwọn Júù lẹ́yìn òfin tá ti ṣe jáde yìí, ẹ pàyàwó ẹ̀, ẹ pa àwọn ọmọ ẹ̀. Torí ẹ̀ lọ ṣe pa àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá. Torí pé ìkan tí bàbá wọn ṣe làwọn yẹn náà máa tún ṣe. So wọ́n parí ìran wọn ni. Torí ẹ̀ lọ́lọ́run ṣe máa ń gbẹ̀san lára ìran láti ìran kejì lọ sí ìran kẹrin. Ọlọ́run ó máa ń gba ẹ̀san nítorí pé kí gbogbo evil yìí kó lè wà reduce, if not tí ó bá dópin at least kó wà reduce. So Mọ́dékàì ò ṣe mistake yẹn, ó ní àtọmọ wẹ́wẹ́ àti àwọn obìnrin wọn ẹ jẹ́ kó ṣègbè ẹ clear àwọn, ṣùgbọ́n ohun ìní wọn o ẹ̀rí táwọn Júù ò gbà àdìẹ ń dọ̀tí ṣe ibùdó òfin sọ wípé gbogbo nǹkan tán bá ní kán gbà á kó di titi wọn. Nǹkan tí Hámánì fẹ́ ṣe nìyẹn pé tá bá pa àwọn Júù tán gbogbo nǹkan tán wọn tó ráwọn Júù lówó sọ̀rọ̀ pé Júù máa ń prosper gan nígbà tó bá wà. Gbogbo nǹkan tán ní Hámánì fẹ́ gbà ní tẹ́lẹ̀, but òfin sọ pé wọ́n lè gbà, pé àwọn Júù lè gbà, but ẹ máa rí nígbà tán fi ṣe pé àwọn Júù wọ́n fi nǹkan wọn sílẹ̀ fún wọn ni. So ní verse 12, ní ọjọ́ kan ṣoṣo ní gbogbo ìgbèríko Ahasuérusi ọba, ní ọjọ́ 14 oṣù 12 ṣàrántí ọjọ́ tí Hámánì tó ti fi sílẹ̀ tí ń ṣe oṣù adarí ni wọ́n fẹ́ ṣe iṣẹ́ ibi yìí. So káwọn Júù náà káwọn náà ti rẹ́dì láti gbèjà ara wọn, láti defend ara wọn lọ́jọ́ náà. So verse 13, ọ̀ràn inú ìwé náà ni láti pàṣẹ ní gbogbo ìgbèríko láti kéde rẹ̀ fún gbogbo ènìyàn. Sódà kò ní sí pé wọ́n gbọ́ pé wọ́n tún ti ṣe òfin mìíràn, kí àwọn Júù kí ó lè múra de ọjọ́ náà láti gbẹ̀san ara wọn lára àwọn ọ̀tá wọn. Wọ́n láti múra láti dìfẹ́ǹdì ara wọn lára
àwọn ọ̀tá wọn. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nípa kinní yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló máa ń sọ wípé lóòótọ́ a lè gbẹ̀san ara wa nítorí vengeance belongs to God. Ọlọ́run ló máa ń gbẹ̀san, ṣùgbọ́n a lè fi ọ̀rọ̀ ọ̀tá a lè fi sun Ọlọ́run o. A lè gbé ẹ tó bá ní wá lára, a lè fi ọ̀rọ̀ rẹ̀ a lè fi sun Ọlọ́run nítorí Ọlọ́run ló sọ wípé suffer the wish not to live. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Tábà rántí obìnrin tí Jésù Kristi fi parable ẹ̀ tó fi sọ ń pa pé the effectiveness of prayer. Obìnrin yẹn lọ ń bá George yẹn ní pé Yorùbá báwo ló máa ṣe sọ pé gbẹ̀san mi lára ọ̀tá mi. Gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi, gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi, gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi ló lọ ń sọ lójoojúmọ́ títí tí George yẹn tó fi ṣe nǹkan tóbìnrin yẹn fẹ́ lóòótọ́. So we can report ẹni tó bá ní kò fẹ́ káyé ní ìyàn lára tó lòun fẹ́ kéèyàn ṣe Ọlọ́run ẹ lè fi àkọ́ lè gbà ẹ̀san fúnra wa ni ṣùgbọ́n a lè fi ẹjọ́ wọn a lè fi sun Ọlọ́run. Olúwa á sì gbèjà, vengeance is mine ni. Ọlọ́run á sì gbẹ̀san. Àìmọye ìgbà tí prophecy máa ń wá tọ́lọ́run máa sọ pé èèyàn kan ọmọ mi kan ti fẹjọ́ mi sùn o wípé báyìí ló ṣe ṣe tó o bá ṣọ́ra ọjọ́ báyìí ni mo fún ọ. Àìmọye prophecy word of knowledge tó máa ń wá bẹ́ẹ̀. So you can report but a lè gbẹ̀san fúnra wa but a lè fi ẹjọ́ ẹni tó bá ní èèyàn lára a lè fi ẹjọ́ rẹ̀ a lè fi sun Ọlọ́run. Olúwa á sì gbẹ̀san. Olúwa á gbẹ̀san. Bẹ́ẹ̀ ni àwọn òjíṣẹ́ tí wọ́n gun ẹṣin yíyára àti ìbákà jáde lọ nítorí àṣẹ ọba wọ́n yára wọ́n sáré a sì pa àṣẹ yìí ní Ṣúṣánì ààfin even nínú pálàsì gangan tí Queen Esther wà bẹ́ẹ̀ la pa àṣẹ yìí torí a lè rí antichrist ìran antichrist kò síbi tán wà láàrin 12 Jesus Christ bẹ́ẹ̀ ibẹ̀ ni Judas wà àbí kò sí láàrin wọn kò síbi tán wà. So nínú ààfin náà òfin náà ó débẹ̀ kán wà sọ pé wọn àgbọ̀n kan tó ń lọ níta. Verse 15 Mordecai sì jáde kúrò níwájú ọba nínú aṣọ ọba. I love that. Erika verse 15 Mordecai sì jáde kúrò níwájú ọba nínú aṣọ ọba aláró àti funfun àti adé wúrà ńlá àti ẹ̀wù okùn ògbó àbí kíkúnná mi máa ṣe ń pè yẹn ní ọgbọ́ kíkúnná àti ẹlẹ́sẹ̀ àlùkò pàmìtà Yorùbá ẹlẹ́sẹ̀ àlùkò. Eléyìí tí mo láìkì jù bẹ́ẹ̀ ni ayọ̀ àti inú dídùn sì wà ní ìlú Ṣúṣánì. Wow! Ṣàrántí pé nígbà tí Haman ṣe òfin tó ṣe decree, ṣàrántí pé gbogbo ìlú Ṣúṣánì ń ṣe ní confusion wà. Ṣàrántí níṣẹ́ ni wọ́n wà ní ìbànújẹ́ dààmú sí inú àti ìfohùnréré inú rẹ̀ ni wọ́n wà. Tí Mordecai bọ́ aṣọ, ṣàrántí tó bọ́ aṣọ rẹ̀ tó fa aṣọ rẹ̀ tó fàyà tó wọ aṣọ ọ̀fọ̀ tó da eérú sí ara. Ṣùgbọ́n nígbà tí òfin kejì dé níṣẹ́ ló jáde kúrò ní presence ọba nínú aṣọ ọba. Bẹ́ẹ̀ ni ayọ̀ wà, bẹ́ẹ̀ ni ìdùnnú sì wà ní ìlú Ṣúṣánì. Ìmọ́lẹ̀ Ọlọ́run níṣẹ́ ló tàn. Verse 16 àwọn Júù sì ní ìmọ́lẹ̀ àti inú dídùn àti ayọ̀ àti ọ̀nà. Wow! Verse 17 àti ní olúkúlùkù ìgbèríko kò kìí ṣàwọn Júù nìkan nínú wọn dùn àti ní olúkúlùkù ìgbèríko àti ní olúkúlùkù ìlú níbikíbi tí òfin ọba àti àṣẹ rẹ̀ bá dé àwọn Júù ní ayọ̀ àti ní dídùn. Níṣẹ́ ni wọ́n ń ṣe àsè ṣẹ́mọ̀ ọjọ́ àsè ni ọjọ́ rere ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ilẹ̀ náà sì di ènìyàn Júdà. Ẹ wo irúṣẹ́ tí Ọlọ́run wá ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ kò kìí ṣe àwọn Júù àwọn tí wọ́n kìí ṣe Júù lélẹ́yìí o. Nígbà tí wọ́n wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń ṣe nínú ayé àwọn ènìyàn Ọlọ́run. Ṣé máa pàwọ̀ gbogbo wọn lọ́mọ ìpàwọ̀ ènìyàn Ọlọ́run làwọn ará Júù wọ́n mọ̀. Wọ́n ti gbọ́ nípa iṣẹ́ ibi tọ́lọ́run wọ́n máa ń ṣe.
wọ́n ṣe mú wọn kọjá nínú òkun pupa gbogbo rẹ̀ ni wọ́n gbọ́ wọ́n mọ̀ nígbà tí wọ́n rí pé àwọn tá ti ṣèwé pé ká pa àti wá tún ṣòfin sìn wípé àwọn gan ni kán pa ẹni tó bá fẹ́ pa wọ́n ẹ̀rù Ọlọ́run táwọn Júù ń sìn ẹ̀rù Ọlọ́run bà àwọn èèyàn nítorí wọ́n wà converted to Judaism wọ́n wá ẹ̀sìn ò lè di Júù tó bá ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run Júù tó wá láti ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run àwọn Júù láti lè di Júù nítorí wọ́n gba Olúwa Ọlọ́run Ísírẹ́lì tí wọ́n sì sọ̀rọ̀ àwọn di Júù nítorí ẹ̀rù àwọn Júù bà wọ́n báwo lẹ̀rù àwọn Júù ò ṣe ní bà wọ́n ẹ̀dẹ́rù ọmọ Ọlọ́run ò bá bà ó ti para ẹ̀ dànù ó ti fínísì ara ẹ̀ nítorí ọmọ Ọlọ́run kọ́ ló máa gbèjà ara ẹ̀ ṣùgbọ́n ẹni tó ti ọmọ Ọlọ́run lẹ́yìn òun gbọ́ngàn ni alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní aláìlágbára lára a ní Olúwa tó tó gbójúlé a ní Olúwa tó tó fẹ̀yìntì Ọlọ́run ìyanu ni orin títí Sábọ́lá kọ ní àárọ̀ pé a ó gbé Jésù ga lára ní irú orin tó fìtì wọn lọ́jọ́ náà lélẹ́yìí nítorí bàbá ńlá evangelism ní nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣe níṣẹ́ làwọn èèyàn ń wá láti wá gba Ọlọ́run tí ayé bá rí ògo Ọlọ́run nínú ayé wa fún rẹ̀ gan ló máa pèèyàn wá sọ́dọ̀ Ọlọ́run ayé wa fún rẹ̀ ni tí inú wa bá ń dùn tá a wà nínú ìbànújẹ́ tójú wa ò ní kókó tójú wa ò korò tá a mọ̀ ẹ́ fọ́lọ́run tó ṣèlérí fún wa ọba tó máa ń múlérí iṣẹ́ ni tínú wa ń dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa tẹ̀lé wa wípé Ọlọ́run tẹ̀yìn ń sìn sínú yín ò kì í bàjẹ́ tẹ̀yìn máa all the time sínú yín máa ń dùn èmi náà fẹ́ máa fi wọ Ọlọ́run bẹ́ẹ̀ ayé àti pàṣẹ wa gbé Olúwa ga lórúkọ Jésù. Àmín. Daniel 3 tí Sábọ́lá ti fún wa láàárọ̀ rẹ̀ ni mo fẹ́ fún wa torí irú nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà nìyẹn bọ̀ wọ́n ti fún wa láàárọ̀ so kò tún ní ìdí mọ́. So mo fẹ́ ká rántí pé nígbà kan tí Mọ́dékáì fa aṣọ rẹ̀ ya tí Mọ́dékáì tó wọ aṣọ ọ̀fọ̀ tó fi eérú bora ṣùgbọ́n ní chapter 8 Mọ́dékáì nígbà tó máa fi jáde kúrò níwájú ọba ní chapter 4 nìyẹn o tí Mọ́dékáì fa aṣọ ẹ̀yà tó fi eérú tó fi bora nígbà tó máa fi di chapter 8 ní verse 15 níṣẹ́ ni Mọ́dékáì wọ aṣọ ọba àti adé wúrà ńlá lórí. Ọlọ́run yìí ọba tó máa ń yí nǹkan padà lọ́lọ́run kò sí nǹkan tọ́lọ́run wa yìí kò lè ṣe nígbà kan nílùú Súsánì ṣàrántí chapter 3 verse 15 gbogbo wọn dààmú gbogbo ẹ̀ kò yé wọn kò tiẹ̀ àwọn Júù bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ń ké gbogbo nǹkan dàrú ṣùgbọ́n nígbà tá a máa fi dé chapter 8 ní verse 15 ayọ̀ àti inú dídùn ló wà ní ìlú Súsánì ayọ̀ àti inú dídùn kò wá sí ìdààmú yẹn kò sí mọ́ nígbà kan làwọn Júù lọ sá lọ bẹ̀ sí lọ́mọ gbààwẹ̀ tí wọ́n ń sun ẹkún tí wọ́n ń fohùn réré tí gbogbo ẹ̀ tó ti sún wọn pé àṣọ lọ́jọ́ kan báyìí wọ́n máa pa gbogbo wọn ṣùgbọ́n tàbí àwọn fi dé chapter 8 ní verse 16 Bible sọ pé àwọn Júù sì ní ìmọ́lẹ̀ àti inú dídùn àti ayọ̀ àti ọlá. Àwọn Júù tó jẹ́ pé àwọn ló ń bẹ̀rù àwọn èèyàn nígbà tí Hámánì gbòfin burúkú jáde ṣùgbọ́n nísìnyí kí ni last man Sábàkà sọ ó ní àwọn èèyàn yìí níṣẹ́ ni wọ́n bẹ̀rù àwọn Júù verse 17 ẹ̀rù àwọn Júù ó sì bà wọ́n. Ẹsẹ̀rí Psalm 30 verse 5 orin Dáfídì verse 30 verse 5 ó ní weeping may endure for the night. Ní Yorùbá ẹ bá mi kó tẹ̀ but joy cometh in the morning. Bí ẹkún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ẹ jẹ́ ká gbọ́kàn wa lé Ọlọ́run yìí. Kò sí nǹkan tó ṣòro ó ṣe fọ́lọ́run. Gbogbo ta ti rò pé àṣẹlẹ̀ yìí máa ṣe é ṣe báyìí. Ẹ má wọrí ẹ̀yin ẹ wo Olúwa Ọlọ́run mọ Zion yìí nínú ọdún yìí. Ṣẹ́ni ìwé ẹ̀sà tá à ń ṣe yìí ó ní reason tá a ṣe ń ṣe lásìkò yìí. Ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ẹni tó bá di Olúwa Ọlọ́run mọ Zion rí, tó bá dìímú lóòótọ́ àti ní òdodo tí kò yà sí ọ̀nà mìíràn. Ẹ
ẹ̀yin ẹ wo iṣẹ́ ìyanu Olúwa Ọlọ́run ọba tó máa ń reverse the irreversible ọmọ tó jẹ́ tó specialize in divine reversal. That's one of the things I love so much about God ni pé bó ṣe máa ń yí nǹkan padà nígbà tó ta bá ti sọ pé kò sáyè mọ́ Olúwa á sì wá gbé ṣèrèdé Olúwa wá yí padà á sì yí padà sí rere. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú pé ṣé rí gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa òfin sì ti wà Ezekiel chapter 18 verse 20 pé ọkàn tó bá ṣẹ̀ ó máa kú ni o Olúwa ti kọ́kọ́ ṣòfin yẹn o the soul that sinneth shall die òfin yóò sì ṣe é parẹ́ ṣùgbọ́n kí ni Ọlọ́run wá ṣe níṣẹ́ lọ́lọ́run wá tún fi òfin mìíràn lẹ́yìn tí Sátánì ti wá tan àwọn ènìyàn jẹ tó ti jẹ́ káwọn èèyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé gbogbo wa bí wa sínú ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run aláàánú lọ́lọ́run ó wá ṣe òfin mìíràn ibùdó kò lè pa òfin àkọ́kọ́ rẹ́ ṣùgbọ́n ó ṣe òfin mìíràn ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ọmọ ìjọ kan péré tó bí ó yàn wá pé kó wá kú sórí igi àgbélébùú ọmọ tí kò ní ẹ̀ṣẹ̀ rárá láti wá kó gbogbo ẹ̀ṣẹ̀ wa láti wá kó lọ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé tó bá ti wá gbàgbọ́ nínú Jésù Kristi yìí o ó wá máa ní ìyè ó máa lè jogún ìjọba ọ̀run a máa mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa parẹ́ tó òfin mìíràn ti wà òfin kejì ti wà ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ rẹ̀ ó wá kù sọ́wọ́ you have a choice nǹkan tí ìwé ẹ̀sà ń kọ́ wa nìyẹn ìwọ ló máa yàn fúnra rẹ̀ ó lè yàn láti lọ pa àwọn Júù ó sì lè yàn láti jẹ́ ọ̀rẹ́ fún àwọn Júù tó bá yàn láti lọ pa àwọn òun ni òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè wá sí ọ̀dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi bẹ́ẹ̀ ni Jésù ti sọ àfi téèyàn bá di àtúnbí Nicodemus di Jésù Kristi ní John 3 ó ní báwo lèèyàn ṣe ń di àtúnbí ó ní ṣé kóun tún padà sínú ìyá òun kó ṣẹ̀ tún wá bí òun ní Jésù ní rárá o kò kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti wá gba Jésù Kristi yìí ó máa fi ẹ̀jẹ̀ rẹ̀ ó máa fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ á wá fi ẹ̀mí tuntun ẹ̀mí mímọ́ á wá bí ẹ nípa omi àti nípa ẹ̀jẹ̀ á wá fi ẹ̀mí mímọ́ á wá fi sínú rẹ̀ àmọ́ bá ọ pé wàá wá di ajogún ìjọba ọ̀run ìwọ náà lè sọ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin the soul side spirit and die bẹ́ẹ̀ ló wà o ṣùgbọ́n nínú new covenant nínú májẹ̀mú tuntun èyí ti di Júù tuntun ó ti di àtúnbí nínú Olúwa wàá sì lè bá Ọlọ́run wàá lè bá gbé sígbẹ̀yìn eternal life á lè jẹ́ tirẹ̀ ó lè di ẹni ọ̀tun nínú Jésù Kristi kò ní fi ṣe bó ṣe dàgbà tó bá ṣe tán lè ní láti yàn láti jẹ́ Júù láti di ọ̀rẹ́ pẹ̀lú Júù láti gba Jésù Kristi sínú ayé rẹ Olúwa sì korúkọ rẹ sínú ìwé ìyè tó bá ṣe tán láti gba Jésù Kristi kó jẹ́ ká gbé ọgbà àdúrà wípé Olúwa mo ti máa ra àánú gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi lẹ́ṣẹ̀ kú ikú oró lórí igi àgbélébùú dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde ní ọjọ́ kẹta. Olúwa á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run wípé a tún ti rí èèyàn mìíràn tó ń bọ̀ lọ́run. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Gbogbo nǹkan tó dàbí ní pé kò ṣeé ṣe nínú ayé wa lọ́dún yìí gbogbo ẹ̀ ló máa di ṣíṣe lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù.